tẹ̀rín tọ̀yàyà làwọn olùgbé orísunmi báre tí gbogbo èèyàn túmọ̀ sí báre community ward 10 níjọba ìbílẹ̀ olúyọ̀lé nípínlẹ̀ ọ̀yọ́ fi kí alága ìjọba ìbílẹ̀ náà ọ̀nàrẹ́bù aṣíwájú akeem ọlátúnjí káàbọ̀ fún omi toro èrè ìjọba àwa ara wa tọ́jẹ́ kọ́ta sí wọn lẹ́nu lágbègbè ọ̀hún pẹ̀lú bí ìjọba ìbílẹ̀ olúyọ̀lé ṣe ti sísọ lójú ilé ìwòsàn alábọ́dé tuntun fún wọn lágbègbè náà ilé ìwòsàn alábọ́dé báre community èyí tí wọn kò kọ́ parí láti bí ọdún 11 sẹ́yìn ní ìjọba ìbílẹ̀ olúyọ̀lé lábẹ́ àkóso alága aṣíwájú akeem ọlátúnjí parí rẹ̀ báyìí o nígbà tó ń sọ̀rọ̀ olùfilọ́lẹ̀ ilé ìwòsàn náà èyí tí í ṣe tùràkì mùsùlùmí ilẹ̀ yorùbá mọ́gàjí abdulgelil abdulkareem adanla kọrinre kí ọ̀nàrẹ́bù akeem ọlátúnjí fún ojú inú tó ní àti ẹ̀mí àkóyawọ́ tó fi ń ṣèjọba rẹ̀. bọ̀yìn tí gómìnà máa sọ ni pé èyí tí wọ́n ṣe tí wọ́n rí owó parí yẹn ṣé bí owó Ọ̀yọ́ state náà fi ṣe tá a bá níbẹ̀ ni ẹjá náà fi owó Ọ̀yọ́ state parí ẹ̀ kò pa dandan kó jẹ́ pé bóyá wà lágbàáyé ibẹ̀ kò wá ṣèjọba ní pé kí ló sọ lóko ara rẹ̀ kò wá ṣèjọba níṣòro wa pé kánṣàmọ́ níṣèyí ni kánṣàmọ́ níṣèyí ni bọ̀ kí àwọn aráàlú kí wọ́n lè jẹ àǹfààní rẹ̀ ni so mo rọ̀ wá mo pè wá gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ẹ má jẹ́ á padà síbi tí wọ́n mọ̀ jẹ òṣìṣẹ́ ní owó oṣù mẹ́fà owó ọdún kan ẹ má jẹ́ á padà síbi tí àwọn bàbá wa tó ti fo 30 ọdún ṣiṣẹ́ ẹ má jẹ́ á padà síbi tí wọ́n ti mọ̀ sọ fún wọn pé ṣé ẹ̀kú ni nọ́mbà yín ò dínkù ẹ má jẹ́ ká padà síbẹ̀ Ṣèyí Mákindé ni Ọlọ́run rán láti kó wa dé ilẹ̀ ìlérí ó ti ṣẹlẹ̀ kejì báyìí òun náà ni ó fa ọwọ́ ẹni tí ó mọ̀ bá iṣẹ́ rẹ̀ lọ òun náà ni ó fà lé wa lọ́wọ́ so ibẹ̀ ní kẹ́ jẹ́ kí gbogbo wa wà. nínú ọ̀rọ̀ rẹ̀ alága ìjọba ìbílẹ̀ olúyọ̀lé aṣíwájú akeem ọlátúnjí ṣe àlàyé wípé ìgbésẹ̀ àtúnṣe ilé ìwòsàn alábọ́dé ọ̀hún òun ló wà níbàámu pẹ̀lú ìlérí tó ń ṣe lásìkò ètò ìpolongo ìbò èyí tó sì jẹ́ àṣeyọrí gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé. ohun tá a ṣe wà ń bí láti commission láti ṣí ilé ìwòsàn alábọ́dé tí a gbé wá síbí ẹ rí i pé lágbára Ọlọ́run lénìí àwọn staff wọn náà resume síbí báyìí débi pé ó máa bẹ̀rẹ̀ sí ní function and a dẹ̀ rí i pé health centers purpose ẹ̀ náà because this is a primary health center purpose ẹ̀ náà ni pé àwọn bíi ìgbèríko àbáwọn community tó jẹ́ pé ọwọ́jà ètò ìlera ò lè dé ká gbé lọ síbẹ̀ á lè attend sí nídìí wọn bóyá àwọn aláboyún àbí àwọn èèyàn tí wọ́n ní ètò ìlera one way or the other and about bí 140 villages ló surround ibi so ibi báyìí wá jẹ́ ibi tó jẹ́ bí oríta fún gbogbo àwọn villages yẹn so wọn òǹkàlùkù ó forí balẹ̀ síbí so automatically ó jẹ́ nǹkan tó rọ̀ àwọn èèyàn lọ́rùn gan gidi láì ṣe pé bóyá pé ẹ̀ṣẹ̀ máa gbé káàkiri once tẹ́ bá ti gbé nǹkan sí Báre ó ti sáàfù gbogbo àwọn èèyàn tí wọ́n wà ní Báre àti agbègbè torí ẹ̀ la ṣe gbé wá. ó ṣàlàyé síwájú pé gbogbo ohun tí òun bá ṣe dáradára iṣẹ́ ọwọ́ gómìnà Mákindé ni o ṣùgbọ́n èyí tó bá kù díẹ̀ káàtó a jẹ́ pé àṣìṣe tó tọwọ́ ń wá ni kò ṣàìṣèlérí láti tẹ̀síwájú nípa mímú ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ débá ìjọba ìbílẹ̀ olúyọ̀lé wàyí o baálẹ̀ Báre community olóyè Sàkáríyà dúpẹ́ pé òkun lọ́wọ́ alága ìjọba ìbílẹ̀ olúyọ̀lé fún iṣẹ́ takuntakun tó ṣe tó sì ṣèlérí ìfọwọ́sowọ́pọ̀ rẹ̀ fún ìdáàbòbò ilé ìwòsàn náà ní Báre community. inú mi dùn dáadáa níbi tí tẹ́tẹ̀lẹ̀ tí wọ́n bá rí ìtọ́jú bí wọ́n lọ sí odò ọ̀nà tàbí wọ́n lọ sí orí odò bọ́ nísìn níbi láti máa gbà ó jẹ́ kí inú mi dùn gidi gan àwọn aláboyún àwọn sọ́fà mọ́ àwọn aláwọ̀n jíyà mọ́ so akẹ́lẹ́gà wa gan ẹ bá mi kí alága gan torí pé ọ̀fíìsì kan sì ní bí aláboyún nígbà mo kò báyìí ọwọ́ kan ló dúró tì mí so ibi báyìí ààbò wà dáadáa olóògùn Ọlọ́run kò láti lẹ́yìn wọn náà wọ́n dún pẹ̀lú wa. ilé ìwòsàn alábọ́dé ọ̀hún òun ló ní wọ́ọ̀dù tí wọ́n lè gbé aláìsàn sí lóríṣiríṣi ilégbèé àwọn agbẹ̀bí yàrá ìkóògùn sí àtàwọn irinṣẹ́ ètò ìlera lọ́nà tìgbàlódé lọ́lọ́kan òjọ̀kan. Saheed Alátìṣe ló ń jábọ̀ ìròyìn.